èèwọ̀ wọn tán ní kán má ṣe ó wá disguise bí ọkùnrin ó wá gbé kámẹ́rà ó lọ kámẹ́rà olóòlù ó wá tún post ẹ̀ lórí social media ẹ wá gbọ́ kì í ṣe pé ó wò lásán ó dákẹ́ kì í ṣe pé ó wò lásán ó wá rò lọ́kàn rẹ̀ pé bọ̀ kò sí nǹkan tó ṣe mí irọ́ làwọn people ń pa ó wá tún wá disgrace wọn ó gbé sórí social media. kí ẹ̀ fún wa àwa là kí ẹ̀ fún wọn kí ó tó di pé ẹ̀sìn dọpọlọ wa rú kẹ́sì tó tọ̀nù gbogbo system wa down àwọn bàbá wa wọ́n ń ṣe ẹ̀sìn ṣùgbọ́n wọ́n kí ẹ̀ fún àwọn òrìṣà wọn ò dẹ̀ kí ẹ̀ pé wọ́n ń ṣe ẹ̀sìn míì wọ́n ń dáàbò bò wọ́n wọ́n ní respect fáwọn alálẹ̀ tán bá wọ́n dẹ̀ ń dáàbò bò wọ́n ṣùgbọ́n ẹ̀yin kọ́ àwa ìkílókù a bẹ̀rẹ̀ sí ní fi àwọn òrìṣà yẹn ń ṣe ẹ̀sìn síbẹ̀ tó bá le tán wọ́n á tún dúró ẹ wá níwọ̀n lójú àánú. wọ́n ní nǹkan yìí ẹ má débẹ̀ èèyàn sórí kunkun ó débẹ̀ wọ́n ní nǹkan yìí èèwọ̀ ni ẹ ṣe kí ni ẹ ṣe pé kò sí nǹkan tó lè ṣẹlẹ̀ ẹ da èèwọ̀ ṣe kí ni ẹ ó lọ wò ó nǹkan tán ní kóbìnrin má wò ọmọ yìí dẹ̀ ṣe gìnìgìnì ó dẹ̀ lọ síbẹ̀ ó lọ wò ẹ jọ àwọn wo ló rán ọmọ yìí kó lọ síbẹ̀ kó lọ wò bóyá lóòótọ́ ni nǹkan tí kábíyèsí wa Ládọjà ní tí wọ́n sọ sí rí ni àbí irọ́ ni nǹkan tí kábíyèsí pa ẹ mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ sí ọmọ yìí àwọn àfáà ló wà nídìí ọ̀rọ̀ yẹn ẹ wò èmi ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ ẹ máa gbọ́ àṣírí náà nínú fídíò tó fẹ́ play fún yín pé àwọn àfáà gangan ló rán àwọn ọmọ yìí lọ sí ibi tí eégún olóòlù wà wọ́n ní àwọn àfáà ló rán wọn lọ síbẹ̀ ẹ wo ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ gbogbo ẹ wà nǹkan kẹ fìdílé kẹ wá gbọ́ nǹkan tí àwọn èèyàn èyí tí wọ́n sọ ní fídíò. ní ìlú Ìbàdàn eégún olóòlù jáde ọmọbìnrin kan ó wá lọ ṣe bíi ọkùnrin ó wọṣọ ọkùnrin ó wá lúgọ́bì kan ìwà rìkọ́dù eégún olóòlù ọ̀hún nígbà tó ń rìkọ́dù eégún olóòlù tó ibi ọkùnrin tó rìkọ́dù eégún olóòlù ó fojú di lẹ́yìn ìgbà tó lólu kọjá tán tó lólu wọlé tán la gbọ́ pé ọmọbìnrin yìí ẹ̀jẹ̀ ń jáde lé ojú ara rẹ̀ nígbà ẹ̀jẹ̀ jáde lójú ojú ara rẹ̀ wọ́n wá mọ́ ọmọbìnrin wá wọ́n mú wá sílé olóòlù láti wá ṣòro fún ṣùgbọ́n àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọmọbìnrin padà jásẹ́ o ẹjẹ́ àjọrò fọ́nrán náà kí n tó wá padà wá ká tó wá sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà gangan tó rà àti kékékéké mo kékékéké àwọn ọmọ tí ń sọ̀rọ̀ láti ìlú òkèrè yìí wọ́n fẹ́ da Ìbàdàn rú ni wọ́n fẹ́ dàlú Ìbàdàn rú ni ìjọba sì ń gbọ́ bá ṣe ń ké mo ké àwọn ọmọ tí èso ọmọ Ìbàdàn tí wọ́n pe gbogbo àwọn ọmọ Ìbàdàn tó jóbìnrin pé kó lọ fojú dolóòlù yìí ìpé kó jáde sólóòlù wọ́n fẹ́ dàlú Ìbàdàn rú ni mo wo péjì wọ́n sì ọ̀pọ̀lọpọ̀ ti ń delete fídíò yẹn nígbà tó gbọ́pọ̀ ọmọ kan ara àwọn ọmọ wa tán ara àwọn tí wọ́n kí láyà tí wọ́n fún ní gbòjà pé kó lọ fojú dolóòlù wípé kò sí tí ó ṣẹlẹ̀ nígbà tó gbọ́ pé ẹ̀jẹ̀ ti ń dà lára ọmọ kan nù wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ti delete fídíò ṣùgbọ́n àwọn tí wọn ò tí ì delete tá a ti rìkọ́dù á tún flash yín bá kẹ́lẹ́ bá mọ̀ pé mo sọ̀rọ̀ pẹ̀ pé ẹ̀yin tẹ́ ẹ̀ ń sọ pé káwọn ará Ìbàdàn lọ fojú dolóòlù yìí ẹ̀yin ẹ̀ sára Ìbàdàn ẹ̀ mọ bó ṣe lágbára tó ẹ̀ kàn ń dàlú rú ni ẹ fẹ́ dá Ìbàdàn rú ni ẹ fẹ́ fẹ́mi àwọn ọmọ wéwu ni ó ti ṣẹlẹ̀ o ẹ jẹ́ sáré yọrọ fọ́nrán náà. ọlọ́pàá olóòdà ṣúró fi ó. kò ní dé bọ́ ọlọ́pàá ló ní dé bọ́ ó ní máa ṣẹ̀gẹ́ ń bí ó. àwọn olórí burúkú. ẹ bá kọ́kọ́ òkú owó sí òyìnbó. ìwé ẹ̀jẹ̀ ń kó lọ lé wọn o àwọn ọ̀gbánú rẹ̀ lé o. àbí sẹ́wọ́n gbàgbọ́ lọ́wọ́ yín lọ́wọ́ ni àmọ́ yóò dìbò fún ṣe é fún yàrá ṣe rí ọmọ yẹn kí n sáré sọ̀rọ̀ díẹ̀ sáà nìyẹn ọmọbìnrin tó fojú dolóòlù tó ṣe bí ọkùnrin yẹn òun ni wọ́n ń fárun ẹ̀ yẹn nígbà tó rí pé ó ń jẹ́jẹ́ ń dì wọ́n á gbé wá sílé olóòlù nìbàdàn lẹ́yìn ìgbà tó lù wọlé tán wọ́n á ní pé kí wọ́n jọ
kí wọ́n lè bá wọn ṣe sí gbogbo ẹni fanu lè gbogbo ẹ̀ làwa mọ̀ àwa èmi ti mọ̀ pé mọ́rù lóògùn ẹrù yóò kú èmi ti mọ̀ ẹ̀ gbogbo àbáwọn ṣe fanu tí wọ́n sọ̀rọ̀ yẹn fún àwọn àbáwọn gẹ́tù kì yóò kú ó lè sọ wípé gbogbo irun tá a fá lórí rẹ ẹ kó irun rẹ padà fún o kó mọ̀ jẹ́ pé ó sọ pé àwa la fi nǹkan sí ọ kórun rẹ dání o ẹ kórun rẹ padà fún o pẹ̀lú nígbà pàwọn náà ti mọ̀ pé yín tó ṣeun ẹnì kéése yóò padà kú mọ́rù léegun ẹrù bóyìnbó láwọn fún bá rù ọrùn ọwọ́ orò ni wọ́n ṣe fún yẹn wọ́n sọ̀rọ̀ yẹn fún bẹ́ẹ̀ni náà ṣe òótọ́ sọ̀rọ̀ yẹn fún tí ó pé ọmọ ilé yóò lọ níwọ̀n ẹ bá lọ wo live program yìí nígbà tí wọ́n ṣe tí a lọ ka kọ́mẹ́ǹtì bẹ̀ ẹni táwọn yẹn kọ sí pé kò sí rẹ́mẹ́dì fún gbogbo ẹ̀ ni mo rí tí mo fi ń pariwo ọmọ ẹ̀jẹ̀ ń gbọ́ fídíò yẹn tán gbogbo àwọn tí ìjọba wa gbé níwọ̀n àmọ́ dákọ̀ wọn tí wọ́n ṣe fídíò wọn ò gbé bá náà o wọ́n kàn ṣe fídíò lọ́la yìí ni o ó yá olóòlù ẹ lọ fojú di kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ wọ́n ti dórí búlẹ̀ ní ìsìn báyìí wọ́n ti kárí wọnú. àwọn afáwọn tó wà ń bàdàn gan ogun òfò. bẹ́ẹ̀ ni àwọn afáwọn tó wà ń bàdàn kò sí ìtàn bí dáa tẹnu ẹgbà tí ó sọ wípé kí obìnrin ó jáde sólóòlù kò sáfà tẹnu ẹgbà àfáwọn tó gẹ̀ẹ́tì jùbàdàn ó ti kú òun ni Àjàní Bello ẹnu bàbá alákùnrin Yorùbá pé kóbìnrin àbí kíyàwó rẹ̀ jáde sólóòlù tó rọ́mọ bó ṣe lágbára sí gbogbo ẹ̀yin àfà tẹ́ ń kí àwọn obìnrin Ìbàdàn láyé àgbẹ̀kún jáde sólóòlù gbogbo yín pátá láwà gbélé yẹ kọ̀ọ̀kan tí ó ní sẹ́kù kan. ẹjọ ọgbọ́n ìbá pàdé wọn bẹ ẹjọ. ẹ kankan mọ sọ̀rọ̀ mọ́ o. ẹjọ́ o. kí ló ṣe. abáàdìgá ẹ̀sùn máa bí sọ̀rọ̀ sókè. kí wàá lò jẹ̀bi sí ọba yìí. kí ló ṣẹlẹ̀ sí wọ̀ gẹ́gẹ́ lágbà tó ti ṣe. sọ̀rọ̀ sókè kí wọ́n dé. ẹ náà ti ṣe kí ni. sọ̀rọ̀ bí ọ̀kan tó sọ o. ìwọ ṣe wà wọ́n gbé. lẹ́yìn tó ti ṣe fídíò ẹ̀jọ̀ ṣe kí ni. ẹ̀jọ̀ dáná wà rẹ̀. lábẹ́ máa wúrọ̀ wà á jẹ́ ìyẹ̀fọ́ yà rẹ̀. àṣẹ. wọn ò ní wẹ́wọ́ ìyá ni ẹ lóde. àṣẹ o. omi ara rẹ ẹ̀jẹ̀ ara rẹ yọ padà sáyé. àṣẹ. àṣẹ. àbí amada wa náà ìgbàjẹ́ bá ní mo fi. ṣe rí báyẹn ṣe rí pé àwọn tí wọ́n tó ṣàyẹ̀ ẹ̀rí bàbá yẹn bó ṣe ń súre ẹ̀rí bó ṣe ń gbàdúrà abiyamọ làwọn náà kìí ṣe pé kò wà àwọn náà táwọn ọmọ àtìyàwó tí wọ́n náà mọ jáde ẹ̀rí pé bí wọ́n ṣe pé kẹ́ ó ń ṣàjẹ́ nídìí pé ẹ̀rí pé wọ́n béèrè lọ́wọ́ gẹ́yẹ pé kí ló ṣe ó lòun jáde ó lòun rìkọ́dù olóòlù ni kí ló wá ló ṣe ó lẹ́jẹ̀ ń dáǹdí ẹyẹ òun wọ́n wá ń súre fún wọ́n ń ṣàdúrà fún ẹgbẹ́ tí ọba yẹn sọ ní kò sẹ́ni tó wù kó fojú sunkún ọmọ tó láwọn náà lọ́mọ táwọn abiyamọ làwọn náà ṣùgbọ́n kínní yìí òṣàlù ti wà ní bá a ṣe dáyé bánu a sì gbọ́dọ̀ fọwọ́ padà rẹ̀ lójú gbogbo ìlú káàkiri àgbáláyé ló sì ní òṣà tiwọn náà bẹ́ẹ̀ bá a ṣe dáyé bá nìyẹn a gbọ́dọ̀ fọwọ́ pa ìdà yẹn lójú amọ̀jẹ́ pé àwọn náà amọ̀jẹ́ pé ilé ibi tó lù ti ń jáde amọ̀jẹ́ pé wọn ò lóbìnrin bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọn ní kí ogun farapamọ́ torí wọ́n ti mọ irú òòṣà tó jẹ́ ìdílé tá a fi ń pariwo wọ́n pọ̀ wọn kan Àlàgùsí ó pariwo ó lẹ́yìn obìnrin Ìbàdàn ẹ mọ̀ dá wọn lóhùn ẹ jáde lọ bí tó wá wù yín ṣeré lẹ pè é ni ẹ já wọn lóhùn ẹ mọ̀ dá ẹ lọ bí tó wá wù yín àwọn àti kò fálẹ̀ Ifá ti ń ṣe bí àlàbà yìí Ifá ti ń ṣe o ẹ rí pé wọ́n súre fún wọ́n ń gbàdúrà fún náà ni ipa ara ó tù ú ara rẹ̀ yóò balẹ̀ gbogbo àwọn tó wà bẹ́ẹ̀ ní abiyamọ làwọn náà kò sẹ́ni tó wù kó fojú sunkún wọn mọ́ kí ló eléyìí mú bá a ṣẹlẹ̀ ní kí ló fi ń wáyé kó ipò lóòlù jáde kí ló eléyìí mú bá a ṣẹlẹ̀ ni kó lóòlù tó jáde ó kó oṣù kan lẹ́tì mọ́ gbọ́ káàkiri orí rédíò ipò lóòlù fẹ́ jáde o olóòlù fẹ́ jáde o ìjọba báyìí ni ó lò ó ibi báyìí ni ó yóò kọ́ àwọn òtún sọ bí tó lóòlù ó dé lórí rédíò agbára ààrẹ ìlú yóò ká láti ní kó lóòlù ọmọ jáde torí pé gbogbo wa náà bá bẹ́ẹ̀ ni ó sì nìtàn tó rọ̀ mọ́ olóòlù tí wọ́n fi ṣẹ́ olóòlù wálé tí wọ́n fi gbé wálé àti wọ́n látòjú ogun náà ti gbé wálé bí ìgbò náà kọ̀ọ̀kan náà ló wà nílùú
tó fi lọ gbé eégún yẹn wálé. Ifá ló sọ pé kí wọ́n lọ gbé eégún yẹn wálé nígbà tí Gbóná wà ń lù tí ó rí pé kinní. Nígbà yẹn Ìbàdàn láwọ̀kọ́ tú, Ìbàdàn lẹ́ẹ̀kejì tú. Nígbà tó kú tí wá ṣẹlẹ̀ Ìbàdàn lẹ́ẹ̀kẹta tó rí pẹ́lú tí ń dàrú, wọ́n ní wọ́n lọ gbégun yẹn wálé. Ẹgbọ́n tí wá gbólóòlù Ìbàdàn ní Ìbàdàn ti tú mọ́. Irú ó sàun, irú eégún olùwọ́ kó wà kàn dìde níbìkan, ẹ lọ jáde ẹ lọ kojú ẹ̀. Láìsí pé bóyá wọn níta pé wọn àwọn èèyàn wá láti ìlú òyìnbó tí wọ́n ń bọ olóòlù fún, tí wọ́n ń bọ eégún fún, tádùá wọn sì ń gbà, tí wọ́n sì rí yàtọ̀. Irú ìyún ni wọ́n kọ́ wáyé pé kíyàwó àtọmọ tiẹ̀ kí wọ́n lọ dojúkọ. Ìwà yìí tẹ́ wá sọ̀rọ̀ yìí, ẹ̀yin òsì kó yàwó àtàwọn ọmọ yín wá kó wá dojúkọ lóòlù. Wèrè mí inú òde Ìbàdàn rí, ó kẹ́ gbọ́ lóyìn olóòlù ni. Lẹ́kúrẹ́ yà àtọmọ yín wá, ṣùgbọ́n ẹ sọ fún ìyàwó àti ìyàwó tó gọ̀ àtọmọ ọlọ́mọ tí ò lọ́pọlọ kí wọ́n lọ dojú fojú di olóòlù. Ọlọ́run ló mọ iye tí wọ́n fún ọmọ yẹn kó tó agree láti lọ bá wọn sí fídíò. Bẹ́ẹ̀ ni ọmọ yẹn mọ iye tí wọ́n fún, wọ́n sẹ̀tì ọmọ yẹn ni, wọ́n sẹ̀tì kó lọ sí fídíò ni. Gẹ́gẹ́ tó wá sí fídíò kó fi àwọn oníwà sí bí ọkùnrin, ó múra bí ọkùnrin wá sí fídíò. Tápẹ́ wọlé wá sí akọ́bẹ̀rẹ̀ sí fídíò yẹn tó wà successful ni. Obìnrin kan wà fáà yìí, wọ́n mọ̀ gbé káàkiri online ni. Olóòlù yín ni o, yàwó olóòlù yín tí wọ́n jẹ́ pé ìwọ̀n fídíò ẹ̀ ni. Nígbà ẹ̀pọ̀ ọmọ ọlọ́mọ ní ìsìn, ìkẹ́kẹ́ nu yọ̀ lè jáde. Kẹ́lẹ́yìn lẹ́ran pé lọ sí fídíò. Gbé wá kárí bọnú. Mo lọ sí péjì Alágúsí yẹn gan, fídíò tó sọ pé káwọn obìnrin Ìbàdàn mọ́ da wọn lóhùn pé kí wọ́n lọ wo olóòlù. Fídíò yẹn ó ti delete ẹ̀. Fídíò tí Alágúsí tó sọ pé ẹ̀yin obìnrin Ìbàdàn mọ́ da wọn lóhùn ẹ jáde sólóòlù, Alágúsí ti delete fídíò yẹn. Ó náà ti gbọ́ information pé ọmọ táwọn ránṣẹ́ pé lọ wo olóòlù. Ọmọ yẹn ti kú báyìí. After gbàtọ́ sọ̀rọ̀ yẹn tán ní ọwọ́ alẹ́ àná lọmọ yẹn kú. Èmi ò bí tí ń pa ọmọ yẹn kú o, torí pé ogun àwítẹ́lẹ̀ ni kìí parọ́ lè tó wá gbẹ́rún arọ́ ni o. Mo kígbe pẹ̀yìn alábàdàn mọ́ dá lóhùn. Ẹni kò náà kọ́ orí àwọ̀ àtàwọn ọmọ rẹ̀ àti ìyá rẹ̀ bí wọ́n sọ nìyẹn, ẹni kó mọ̀ kó wọn bọ̀. Ẹ play video ìtàn, màá lọ play video àwọn àáfà tí wọ́n sọ pé káwọn jáde sólóòlù, màá play kẹ́lí bá mọ̀ pé mo ti ọ̀rọ̀ yẹn máa padà play video tí wọ́n náà. Àwa ìṣe kàbí àfa o. Bàbá láwa ìṣe kàbí àwọn àfa. Lọ́dún àwọn àfọ olórí ibi tó sọ̀rọ̀ tọ́jú Ìlọrin. Àfọ́fò. Àròkó wọ lọ́rin sẹ́ni. Àròkó gbowó lọ́wọ́ rẹ̀ wọ́n. Wọ́n ní àròkó gbowó lọ́wọ́ àfa lọ́rin. So ìwọ náà táwọn àfa àkàbá wa wà tó fọ ọmọ ẹgbẹ́ ẹsẹ̀ ìpìlẹ̀ pé àṣẹ ìgbẹ́kẹ̀ ní a máa ṣe nǹkan tí ọ̀dà lẹ́ni a máa ṣe. Ní ẹ bá lọ sí Kùránì wọn ní Kùránì wọn ni wọ́n máa pààyàn nígbà ìjọba ni wọ́n máa pààyàn. Sẹ̀ríà ò sì lè wọlé Yorùbá. Sẹ̀ríà kò lè wọlú Ìbàdàn. Ọ̀sẹ̀ méjì lọ́tẹ̀ ìlú Ìbàdàn dùn ó. Ẹ bá bá ti sẹ̀ríà àwọn ọmọ ọlọ́ọ̀dún bàbá tí wọ́n mú lọ́ba ti sẹ̀ríà. Ó yọ ọjọ́ kan fún gbogbo ẹ̀yọ́ obìnrin tẹ́ ẹ máa yọjú. Olúbàdàn ìlú òbí Ìbàdàn. Olúbàdàn ọba lónìí. Ṣẹ́gbọ́n tó tí màá yẹn wí tó ń bèèrè lọ́wọ́ pé àwọn àáfàá wo ló ránṣẹ́, torí pé kólóòlù tó jáde ní gbogbo àwọn àáfàá ti bọ́ sí online tí wọ́n ti ń pariwo pé kí wọ́n jáde sólóòlù. Ìwọ wá jókòó sí Ìlọrin nílùú òfò yín bẹ̀ yẹn, ó jókòó síbẹ̀ ó wá ń tafà sínú mọ̀lẹ́ Ìbàdàn, ṣé o fẹ́ dábàdàn rú ni? Táyà pé ìjọba ìlú ìgbà jẹ́ ìjọba gidi ni, ọmọ Alágúsí yẹn yẹ kún arrest ẹ̀, ó tún káfà kẹtẹ́ arrest ẹgbẹ́ àfàyè ẹgbò ẹwò mo ti rí fídíò tẹ̀ náà ẹgbẹ́ àfàyè. Ká ní òsìkẹ́ pé olóòlù nìbàdàn pé eléégún wọn ló fẹ́ jáde, kábíyèsí bàbá Olúbàdàn tó wáyé pé bá ṣe gbọ́ nínú níùsì ní rédíò station tá a ti gbọ́ tó wáyé pé bẹ́ẹ̀ lórí abáṣẹ́nìkẹ́ tún wòye sí lẹ́gbẹ̀ẹ́ mi wípé olóòlù fẹ́ jáde lọ́jọ́ báyìí báyìí pé torí náà gbogbo obìnrin kí wọ́n má jáde o ní ya 2026. Ṣé ẹ gbọ́ ìkan náà tún nù gbogbo àwọn ilé ìlẹ́kùn ààrẹ wọ́n yé sọ́fẹ́ bàdé o. Ṣé ẹ gbọ́ ó ní àbára Olúbàdàn agbẹ́kọ́lọ́ olùfẹ́ jáde ẹ̀wá ní káàrùn ún jáde ní ti ya 2026 ní ya 2026 ẹ̀yin tẹnu bara Kaaba gbogbo yín ẹ mọ̀ bùsùkúta fún Kaaba ní ya 2026 patriotism Saudi Arabia jẹ́ ní ya 2026 ní ya 2026 òfin tálà ti parẹ́ tó fi gbàgbé gay àti lesbian ní ya 2026 ìjọba Saudi sọ pé kí wọ́n bọ̀ àwọn LGBTQ ìyàwó Saudi sọ pé òfẹ́ wọ́n sí World Cup kí wọ́n bọ̀ sí nílẹ̀ Saudi ní ya 2026 ní ya 2026
ẹ lọ tẹnu bòkúta borí ẹ bá pé ọlọ́pọlọ jàn ọlọ́pọlọ yòrò níyà 2026 o lè kó 10 million naira kó sọ pé kó mo wálé mímọ́ kí káwọn ẹgbẹ́ rẹ mọ́ gba àwọn ẹgbẹ́ rẹ kó mọ́ gba 10 million lọ́wọ́ rẹ ika ẹgbẹ́ travel lọlẹ̀ mímọ́ kó lóṣù kan wọ́n tún ní kó tún lè wálé padà níyà 2026 níyà 2026 ìjọba àwọn tẹ́lọ gbé ní o ọmọbìnrin tó kú yìí àwọn tẹ́ fi kú rẹ̀ bí ni olóòlù ó sẹ̀ mọ́ jáde o olóòlù kò sẹ̀ mọ́ jáde bóyá mọ́ jáde lọ́dọọdún nu gbogbo àwọn ará Ìbàdàn sì ti mọ̀ ẹnìyàn kan fọwọ́ padà rẹ̀ lójú ṣùgbọ́n nìkan náà ní ọ̀kọ́ dẹ̀jà pé kíni àwọn ìyá ayé kan wọ́n láwọn ọmọ yọjú wò kí kẹ́kẹ́ sí ìṣe wọn láwọn ìyá ayé tẹ́kútà gbọ́ gidigidi olóòlù wọ́n sá wa bẹ́ẹ̀dì lọ ni wọ́n sá wa bẹ́ẹ̀dì lọ ni fídíò ibi tí bọ̀bọ́ Àlàgùṣí yẹn tó sọ wípé káwọn ará obìnrin Ìbàdàn mọ́jà wọn lóhùn kún olóòlù mo sì bọ́ àlọ́wọ́ péjì ó ti dé ti fídíò yẹn bọ́ á ti lò ní fídíò kan tẹ́ bá rí ẹjọ́ ẹjá ló àníyàn káwọn èèyàn orí. àwọn obìnrin tí wọn gbọ́dọ̀ jáde òun làwọn obìnrin tí wọ́n subscribe sí wípé ìṣẹ̀ṣe àṣìṣe òun lọ́nà ṣùgbọ́n èyí obìnrin mùsùlùmí ẹ jáde ntì ìlú wa Nàìjíríà kò sí fọyọ̀ kan o a gbọ́dọ̀ fara nira wa Nàìjíríà alábòsí ní gbogbo ẹ̀yin aláṣìṣe yìí yín tá à ń pè yín kúrò ńbẹ̀ ibi tá à ń pè yín sí òun níbi àlàáfíà òun níbi freedom káwọn obìnrin wá ní freedom mo ráwọn obìnrin tí wọ́n jáde tí wọ́n ní àṣà àti ṣe wọn ní olóòlù fẹ́ jáde káwọn obìnrin tí wọ́n advice obìnrin kó má jáde does it make sense to you like wọ́n restrict freedom yẹn obìnrin inú yín dẹ̀ tún dùn ọkùnrin lè jáde obìnrin ní o gbọ́dọ̀ fojú olóòlù ọkùnrin lè olóòlù olóòlù kọ́ olólò ni àbólòlò olóòlù kọ́ olòlò ni àbórí olóòlù fẹ́ burú tó fi já sí bóbìnrin gbọ́dọ̀ rí àbí ó sì wò láǹbá kábàáyì. wípé àwọn yìí àwọn ló pa ọmọbìnrin tó kù yìí àwọn ni wọ́n pa ẹ rí i pé láti ọgbà tó lè ṣẹlẹ̀ báyìí àáfà akẹ́kọ̀ọ́ jáde láti sọ̀rọ̀ rí ẹ̀ gbogbo sì gbọ́ wọn ò jáde láti sọ̀rọ̀ rí ẹ̀ tá ipá sì yín tòótọ́ ẹ̀sìn rọrùn ni ó yẹ kí ẹ̀yin àáfà láàrin wọn ó yẹ kẹ́ ẹ ti jáde kẹ́ ẹ condemn arú action yẹn wípé bó o lẹ́yìn sọ pé kí àwọn ará Ìbàdàn jáde sólólù nígbà tó jẹ́ pé ẹ̀yìn kẹ́ jáde sí wọ́n wá pọmọ lọ́mọ nísìn ẹ̀yin àáfà yòókù wọn náà ẹ jókòó lójú kan náà ẹ jókòó pẹ̀tẹ̀bọ̀ ẹ jókòó pẹ̀rẹ̀ mù ọmọ ọlọ́mọ lẹ ti pa ń bàdàn ẹ wo inú ìbànújẹ́ ayérayé táwọn òbí ló wà ṣẹ́gbọ́n táwọn bàbá ẹlẹ́gùn olóòlù yẹn ṣe àwọn bàbá yẹn ṣẹ́gbọ́n tí àwọn bàbá yẹn sọ ṣẹ́gbọ́n táwọn bàbá yẹn sọ wọ́n láwọn náà bá mọ tàwọn àwọn olè gbàdúrà kí káyọ̀ ọmọ ẹnì kó bàjẹ́ ìdí ní sínú tó fi mọ́ pariwo kólòlò tó jáde pé obìnrin ò gbúdọ̀ jáde sólóòlù ẹ mọ́ yọ kámẹ́rà o wọn ẹ̀ kámẹ́rà olóòlù o ẹ mùsùlùmí kan ẹ wá lọ fọmọ yẹn lówó kó kámẹ́rà olóòlù ọmọ tí ń rojọ́ lọ́rùn báyìí tẹ́yìn àwùjọ mùsùlùmí tábìlì òótọ́ bẹ́ẹ̀ mọ́ kílèmù táwọn kan láwọn mọ́ kílèmù lọ́la pé àlàáfíà àwọn gbé dání ẹni táwọn ìpá àlàáfíà lè gbé dání ni gbogbo àwọn tí wọ́n ṣe wáàsí tẹ́ẹ̀bà àrẹ́sì wọn tán ṣe wáàsí pé káwọn ará Ìbàdàn jí jáde sólólù tẹ́ẹ̀bà àrẹ́sì wọn àyẹ́ pé ọmọ àlè ní ìjọba ẹgbúrò àrẹ́sì wọn ní ọdún kan nílùú Ìjẹ̀bú bí kan náà bó ilẹ̀ fojú jágẹ́ mọ́nu bí kan náà fojú jágẹ́ mọ́nu gbó tílé wọn lẹ́mí wọ́n bọ́ sí wọ́n pe nǹkan ìṣẹ̀dálẹ̀ ìlú kan ìwọ́kẹ́dé ṣé ẹ̀sìn yẹn ṣé mọ́ dáyìn lórí irú ni ǹjẹ́ mi lọ sílẹ̀ Saudi kí wọ́n announce kí wọ́n lọ sí orí social media wọn nílẹ̀ Saudi kí wọ́n pé irọ́ ni o ẹ̀yin Saudi ẹ̀yin ọmọ Saudi ẹ̀mọ́lọ̀ tẹnubára kàbá mọ́ o irọ́ ni o ẹ̀yin ọmọ Saudi ẹ̀mọ́lọ̀ sọ̀kọ̀ àṣìta ní mọ́ o irọ́ ni o ṣèjọba Saudi ò ní gbé mi bẹ́ẹ̀ pé wàá mọ̀ pé irọ́ ni bọ̀ ṣé ìjọba Saudi dáa torí ṣẹ̀dálẹ̀ ìlú tiwọn ni ṣé ìjọba Saudi ṣé wọ́n jẹ́ kí n rálé wọ́n bẹ orí mi dànù ni tí ìjọba Saudi bá
tán bá mú mi wípé mo wá lọ lú wọn, mo lọ sí mídíà, mo wá pé òkúta àtàsíwájú ìrọ̀ ẹ lọ yọ́mà tí kẹ́ ẹ fọ́, kò sí ẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀. Kàbá nǹkan irọ́ ni, kò sí ẹ̀kẹ́ tí ó ṣẹlẹ̀. Ẹ lè wo ohun tí ìjọba Saudi ó ṣe fún mi tí máa lọ síbẹ̀ nílùú Saudi. Ṣùgbọ́n yóò wà sórí ilẹ̀, yóò wà lórí ilẹ̀ tiwa. Ẹ sì mọ̀ bàṣẹ̀dálẹ̀ wa jẹ́, ẹ mọ̀ bá kọ́sọ́mà sẹ́yìn wa jẹ́, ìjọba ò dẹ̀ ṣe yẹn kan. Ẹ wo àyè tíjọba ìlú yìí fi gbà wọ́n. èèyàn kan ò lè dẹ́rọ̀ ẹ̀wọ̀n Burkina Faso. Láíláí níwájú Ibrahim Traoré, àwọn ọmọ ọkọ̀ ìlú lèyùn, àwọn ọmọ ọkọ̀ ìlú lèyùn, ọmọ àlè ti pọ̀jù náà, àwọn táwọn àkóso lórí ọmọ àlè ti pọ̀jù nù wọn, àwọn ọmọ ọkọ̀ ìlú nù. China kan lè lọ sí àwọn China kó lọ sí China kó lọ tẹnubá ìṣàdálẹ̀ wọn láì dá kó wá fi sórí mídíà. Tó lè lọ sí India, ìṣàdálẹ̀ wọn ìbájẹ́ mọ́ọ̀lù ìbájàgbò náà pè ló sa wọn, tó lè lọ tẹnu àbùkù bá ní India. Bọ̀tá tí wá délẹ̀ Yorùbá ẹ àmọ́ tẹnubá ìṣàdálẹ̀ tiwa, kọ́sọ́mà sáré ṣe wa ẹ mọ̀ bàjẹ́. Bẹ́ẹ̀ ni pé tí wọ́n ti ẹ̀bàjẹ́ tán, tẹ ẹ̀bàjẹ́ tá àgbò lóòlù mọ́, tá àgẹmọ ò jáde mọ́, tá àsòsà mọ́, bẹ́ẹ̀ ni pé tìlú ìbá bàjẹ́, bẹ́ẹ̀ ni pé àwọn Saudi yẹn wọ́n wẹ̀ kọ́ mu wa, táwa dé lọ́rùn wọn pé wọ́n fún wa físà. wọn ò lè fún wa lásàlọ́m. wọn ò lè fún wa lásàlọ́m gan. Bẹ́ẹ̀ ni pé tìlú wa ìbá ti àbàjẹ́ tán, tí a ti fẹnu bàjẹ́ tán, táwa fẹ́ sá lọ Saudi, bẹ́ẹ̀ ni pé Saudi ò fún wa lásàlọ́m. Àbí wọ́n fàyè gbà wá. àbí táwa mórílé gbólókùn. Ìgbólókùn tá a mórílé, tí a ti bàjẹ́ ti gbólókùn tá a mórílé. Àwọn Iran àtàwọn ọmọ ìyá wọn kíní wọ́n ń jà. Saudi Arabia ò lè fún Iran, wọn ò lè fún wọn lásàlọ́m. Àwọn Kuwait tó jẹ́ Arab nation, Saudi Arabia ò lè fún wọn lásàlọ́m. Pé kó kẹ̀tì ẹ̀gbà ń wọlé. Ṣùgbọ́n yìí wèrè ti bí ẹ lè gbé òfin ẹ̀sìn Saudi lérí kẹ́ẹ̀kẹ́ fẹ́ fi kọ̀ndẹ́mù ìṣẹ̀dálẹ̀ tiwa. Tẹ́ bá bàjẹ́ tán ó kùbí tẹ́ sá lọ. Wípé bọ́mọ yẹn ṣe kú kò dùn mí o, torí mo ké ìyẹn tó ọmọ yẹn ìyẹn tó mọ̀ jẹ lóyo, torí bóyí tó ṣe yẹn kò sí ẹni tó lámi sọ pé mo fọmọ yẹn lówó kíkọ́ lọ rìkọ́ọ̀dù. Ọmọ yẹn ò ṣẹ̀ ṣiṣẹ́ Ìbàdàn o, olóòlò sì ṣẹ̀ṣẹ̀ jáde. Ọmọ yẹn ò ṣẹ̀ dé Ìbàdàn, olóòlò sì ṣẹ̀ṣẹ̀ jáde. Tàbí kó jẹ́ wípé ọmọ yẹn gan wọ́n rán wá láti lọ ni tán fún lówó pé kó lọ rìkọ́ọ̀dù Olóòlùwà. Bọ̀tá pé tó ń gbé Ìbàdàn ni kò lè yọ kámẹ́rà sí Olóòlù láíláí. Ìjọba Nàìjíríà, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́, ìjọba Nàìjíríà lápapọ̀, gbogbo àwọn àáfàá tí wọ́n sọ̀rọ̀ yìí nígbà tó lórí fẹ́ jáde, ẹ dákun ẹ gbúdọ̀ bá wa gbá wọn kàn, kẹ́ ẹ bá wa tì wọ́n mọ́lé. Wọ́n gbúdọ̀ jìyà ọmọbìnrin tí wọ́n pa yìí. Àwọn náà pa ọmọbìnrin yìí kéèso lólu o. Àwọn àáfàá tó jáde tó ń sọ̀rọ̀ yìí, àwọn náà pa ọmọbìnrin kéèso lólu o. Olóòlù ò pààyàn o. Bólóòlù sì máa ń jáde ti ẹnu tó sì jó sàtìtì tóbìnrin èrí. Kò sí wá, olóòlù sì ní wọ, kò sí ní torí pé kò sí ní lọ bí táyì tilẹ̀kùn mọ́rí kó agbálẹ̀kùn yín kó ní ẹ sílẹ̀kùn kó fẹ́ wojú obìnrin. Olóòlù ní yálé kò ní yálé ibi tóbi nígbà kó wá sọ pé kò ẹ sílẹ̀kùn mo fẹ́ rojú ìyàwó yín o. Àáfà sílẹ̀kùn mo fẹ́ rojú ẹlẹ́yà o. Olóòlù sì ní yálé mọ́sálásí tẹ̀ tí ń kírun kó lọ mọ̀ kẹlẹ̀kùn pé yá ẹgbójú bóde. Wọ́n ní ìdí àtàgò kẹ́yìn àparò ohun ojú wá lójú rí. Bójú ẹ̀ bá wó yóò rí, bójú ẹ̀ bá sì wọ̀ọ́ràn náà yóò rí. Ojú ọmọ èrè wọ́ràn lè rọ́ràn yìí. Eléyìí ò àjẹ́kọ̀ọ́ fún gbogbo ẹ̀yin yòókù tá ń gbé ní ìlú Ìbàdàn. Ogun tán eégún sọ́nù tó máa sọ pé wọ́n èrí nu. Òsà táwọn pé àyè òsà yìí ẹ gbúdọ̀ yọjú sí nu. Bó ayò kútàkùn lọ bútàkùn Ìbàdàn Olódùbọ̀dé ó sọ wá o. A ní rógun ikú ọmọdé mọ́ o. Gbogbo ètò yìí sí lọ náà Ọlọ́run bu omi tútù sí àwọn òbí rẹ̀ lọ́kàn. Ṣùgbọ́n ẹ̀yin òbí, ẹ̀yin alágbàtọ́, ẹ kí àwọn ọmọ yín lọ. Ẹ̀sìn àjòjì tí wọ́n fi dà lórí rú yìí kò lè gbà wá. Ìpalára tí ó mọ̀ mú wá bá fún wa ní. Torí ọba tèmi, torí Olóòlù ní ìsìn báyìí, kèsì ta Ọlọ́run ló dálẹ̀. Kèsì ọba tó bí mi lọ́mọ ló dálẹ̀. Wọ́n ti dálẹ̀ tipẹ́.
èmi sì ti mọ̀ pé bí ṣe ṣiṣẹ́ nu torí ẹ̀ mo ṣe ń ké tó mo ké tó. ẹ káàárọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa. Ọlọ́run ò ní jẹ́ ká sọnù ká tó sọnù, àní ṣìṣe ò ní bá wa. Wọ́n ní ọmọ yìí gọ̀ ẹni kó ṣáà má kó kí ló ń pọmọ àgọ́ náà ni. Ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ kékeré kó lè yé yín ohun tí mo fẹ́ sọ nípa Wasila. Nígbà tí mò ń tọ́ àwọn ọmọ mi lọ́wọ́, measles náà fi máa ń wo eyín. Tí wọ́n bá ti fẹ́ bẹ̀rẹ̀ eyín báyìí, measles máa jáde sí wọn lára. Measles yẹn dẹ̀ máa ń pọ̀ gan. Tí má dẹ̀ ti rí symptoms measles yẹn, ó dé hospital. Wá fún wọn lábẹ́rẹ́, ẹ gbọ́ mi o. Ìgbà yẹn wọ́n sì máa ń UNICEF ò tí ì sọ̀rọ̀ nípa abẹ́rẹ́. Wọ́n á fún wọn lábẹ́rẹ́, wọ́n á fún wọn lóògùn, á dẹ̀ lọ, ara wọn á dẹ̀ balẹ̀. Èyí tó wà nínú á jáde síta. Táwọn ìyá àgbàlagbà yẹn bá ti wá rí pé measles ṣeré lára ọmọdé yìí, má gbé lọ hospital o, má jẹun fún lábẹ́rẹ́ o, lọ wá ògógóró, lọ wá efinrin, lọ wá ewúro, kó ṣe kiri kan màálù náà ni wọ́n mú ma. Lọ ṣe kíní kan báyìí, má jẹun fún lábẹ́rẹ́, ṣé ò gba abẹ́rẹ́ fún? Màá ní abẹ́rẹ́ rárá o. Bẹ́ẹ̀ kẹ̀rí abẹ́rẹ́ làwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta ń gbà tán fi kill measles. Kí ni ìdí tí mo fi sọ wípé mi ì fún lábẹ́rẹ́? Mi ì fẹ́ kí ayé bá mi tojú bọ̀. Mi ì fẹ́ káyé sọ di nǹkan míì mọ́ mi lọ́wọ́. Màmá kan sọ ìtàn bóun ṣe ń pọn ọmọ nínú yàrá tí ọmọ jábọ́ lẹ́yìn ó lò ya gbé nǹkan òun ró aṣọ mọ́. Mo ní sáré ní òhò wọjà. Ó ní ṣèbọmọ òun ló ti bímọ àwọn ọmọ rẹ̀ ló wá ń bòun ṣeré, ìyàwó rẹ̀ òkú, kò sí ayé òkú mọ́ lórí, àlàáfíà ló wà. Ó ní ká ní wípé àárín èrò ni tàbí kò ń sọ fún ẹ̀dá Ọlọ́run kan, ó ní ó ṣeé ṣe káyé tojú bọ̀ mọ́ òun lọ́wọ́, kíyàwó mọ́ kú mọ́ lọ́wọ́. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ Wasila rí. Ó gbàgbọ́ nínú òòṣà tí wọ́n ń bọ àbí? Èmi náà ìgbàgbọ́ mi rọ̀ mọ́ Ọlọ́run. Ṣùgbọ́n ó dẹ̀ sọ fún àwọn èèyàn, tí ẹni kó wá sọ fún àwọn èèyàn wípé Ọlọ́run lèmi gbẹ́kẹ̀lé o. Ọlọ́run ni mò ń pè tí ń jẹ́ mi o. Ẹ má tẹ̀lé òòṣà o. Òòṣà ò lè gbà yín o. Bí wọ́n ṣe ń wàásù láti ọjọ́ tí aláyé ti dáyé nínú Kìrìsìtẹ́nì nìyẹn. Bí wọ́n ṣe ń rọ́ wàásì nínú Ìsìláàmù nìyẹn. Àmọ́ nítorí pé o fẹ́ ṣojú ọ̀ràn, nítorí wípé o fẹ́ fẹ́ràn, nítorí pé Ọlọ́run gan sọ wípé ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà nítorí pé ó fọgbọ́n ṣe, ó wá gbéra, ó lọ bá àwọn tí wọ́n ń sin Ọlọ́run tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀, tó jẹ́ wípé tó bá fẹ́ convince wọn wípé kò rí bẹ́ẹ̀, ẹnu ló fi sọ wípé wá darapọ̀ mẹ́sìn tèmi, ó ṣe yẹn. Èèwọ̀ wọn tán ní kán má ṣe, ó wá disguise bí ọkùnrin, ó wá gbé kámẹ́rà, ó lọ kámẹ́rà olóòlù, ó wá tún post ẹ̀ lórí social media. Ẹ wá gbọ́, kì í ṣe pé ó wò lásán ó dákẹ́, kì í ṣe pé ó wò lásán ó wá rò lọ́kàn rẹ̀ pé bọ̀ kò sí nǹkan tó ṣe mí, irọ́ làwọn people ń pa. Ó wá tún wá disgrace wọn, ó gbé sórí social media. Jẹ́ kí n sọ fún ẹ tó o bá ní làákàyè, kó wá jẹ́ irọ́ ni, kó jẹ́ wípé ẹni tó bá wo lóòlù gan kò sí ní tó máa ṣe. Níwọ̀n ìgbà tí o ti disgrace ẹ̀sìn wọn, àwọn ẹlẹ́sìn àwa ó kàn kún èjì, wọ́n á ṣe ẹ́ ní ṣùtà, wọ́n á ṣe ẹ́ ní jàǹbá. Àwọn ẹlẹ́sìn tó gbẹ́sìn wọn wọlẹ̀, àbí dignity wọn, iyì wọn tó fẹ́ gbé wọlẹ̀, wọn ò ní gbà, wọn á ṣe ẹ́ ní ṣùtà. Ọ̀rọ̀ dàbí ẹni tó lọlẹ̀ Haúsá tó lọ ṣépè fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Táwọn Haúsá àtàwọn ẹlẹ́sìn alákatakítí á rò pé àwọn ń gbèjà Ọlọ́run, àwọn ń gbèjà ànábì, tí wọ́n á sọ lóko pa, tí wọ́n á dáná sún. Bẹ́ẹ̀ ni
kí ló dẹ̀ fà àwa àgbàyà àwa tá à ń ṣẹ̀sìn tá là ń ṣẹ̀sìn àwa tó yẹ ká jẹ́ àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́ àwa la wà lọ́jà torí ọmọ tuntun gé féúféú nípa ọ̀rọ̀ játijàti ọ̀rọ̀ àlùfàǹṣá wa wáàsí jẹ́ wáàsí wọ́n ní kí tiwọn máa jẹ́ tiwọn kí tiwa máa jẹ́ tiwa wọ́n tún sọ fún wa nínú ẹ̀sìn wa wípé ẹ má bú ẹ̀sìn wọn kí wọ́n má bàa bú tiyín irọ́ o ọ̀fẹ́ lòun èló ni wọ́n ń ta dátà tẹ́ bá ti set ring light kàntànkàntàn kẹ́ ẹ rọ́ wá sí kẹ́ ẹ sọ bọ́lọ́run ṣe dùn sí tó kẹ́ ẹ sọ àǹfààní tó wà nínú kátẹ̀ lọ́lọ́run irọ́ o ẹ̀sìn ẹlẹ́sìn lẹ́ẹ̀mọ́ bú rádaràda lẹ́ẹ̀má sọ àwọn ọmọ kéékèèké tó jẹ́ wípé wọn ò tí ì róye ayé náà wá gbà yín gbọ́ àwọn ọmọ tí ò tí ì nírìírí ayé àwọn ọ̀dọ́ tí a mọ̀ wípé yíyọ̀ lọ́nà wọn ń yọ̀ àwọn ọ̀dọ́ tí a mọ̀ wípé ibi tán rí lé ayé mọ ni wọ́n wà mọ́ gbogbo nǹkan náà máa fẹ́ try àwọn náà wá ń jí sọ́fì ọ̀rọ̀ játijàti tá à ń sọ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ játijàti tẹ́ ń ṣì àwọn ọ̀dọ́ lọ́nà ẹ wà lẹ́yìn ring light báyọ̀ ẹ kúrò léwu mo gbọ́ báyìí àwọn kan ní Wàsílà ti kú àwọn kan ló sì wà láàyè ṣùgbọ́n ohun tó wá ṣe ni láàánú ni wípé ẹ̀sìn tó ń bú ẹ̀sìn tó fẹ́ fi ṣẹ̀sìn òun náà ló wá gbà last báyìí òun ló gbà last ẹ wo ìyá ẹ̀ tó ń fa orí ẹ̀ ẹ wo gbogbo ohun tó ń gbé kọ lọ́rùn o instead tó fi ní kán máa darapọ̀ ó ní ká fi ọ̀rọ̀ tútù àti ohun tútù ká fi pèèyàn sínú ẹ̀sìn ọ̀rọ̀ líle báyìí ó ti fà sínú ẹ̀sìn míì ohun tó ní kò dáa ló padà wá sìn last tó bá jẹ́ lóòótọ́ ló ti kú báyìí ó kú sínú ìbọ̀rìṣà tó bá sì wà láyé wọ́n á fún ní condition wípé ó ní láti wá máa forí balẹ̀ tàbí láti wá máa gbẹ́bọ kan lọ́dọọdún kí n tó ń ṣe má bàa padà ṣótán tí ogun bá fẹ́ bẹ̀rẹ̀ tí ìdààmú bá fẹ́ bẹ̀rẹ̀ ibi ọ̀rọ̀ ni tó bá kúrò lọ́rọ̀ àdórin tí ogun bá fẹ́ bẹ̀rẹ̀ tí ìlú bá fẹ́ tú ìkórìíra la kọ́kọ́ máa gbìn sí ọkàn àwọn ọ̀dọ́ àti ọkàn ara wa òun làwọn àgbàlagbà ń ṣe ẹ̀yin olórí ẹ̀sìn ẹ̀yin mo mọ kéwú mo mọ̀ tán mo gbọ́n tán mo mọ̀ tán ẹ̀ẹ́dẹ̀ fi làákàyè kún ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ fi sùúrù kún ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ ṣe sùúrù àgbáyé tí ń wà lọ́jọ́ orí ọmọ tuntun ń wọ́ ọ̀rọ̀ aláìní làákàyè lẹ́ ń sọ tẹ̀ máa lẹ́ ń dojú ìjà kọ ẹ̀sìn kankan bẹ́ẹ̀ bá fẹ́ rọ́ wàásì ẹ̀ rọ́ wàásì bẹ́ẹ̀ bá fẹ́ wàásù ẹ̀ wàásù ẹ jẹ́ kan ṣe tiwọn káwa náà ṣe tiwa báwo náà ṣe ń sọ ẹ fi ọ̀rọ̀ tútù ẹ fi pè èèyàn sínú ẹ̀sìn ẹ má bú ẹ̀sìn wọn kán má bàa bú tiwa ẹ ti ń ti àwọn ọmọ ọlọ́mọ ṣiṣẹ́ o ẹ ti ń ti àwọn ọmọ ọlọ́mọ ṣiṣẹ́ o ó ní kí mo ní kí n wá jí kí n bá yín sọ̀rọ̀ láàárọ̀ yìí kẹ́ ẹ lọ sun oorun mẹ́ta tí ọmọ ẹ̀dá ń sùn kẹ́ yé wúwo òpònú ìwà àgbà ìyà mọ́ Mẹ́wọ̀ọ́láká lórúkọ tèmi ayé àdìsá ni mí títí dọjọ́ alẹ́ mùsùlùmí ni mí àmọ́ ẹ̀sìn àlàáfíà àti mùsùlùmí ni mo gbà ìgbà tó ní jàgídíjàgan sọlọ ájì mi kọ tí ní ẹ máa bọ̀ ẹ wá jọ́sìn fọ́lọ́run ọba ó ní ẹ máa bọ̀ ẹ wá sin ọlọ́run ọba ó ní ẹ máa bọ̀ ní àjì ẹ wá jẹ́ pé ọlọ́run ọba ẹ fi owó yín ọlá yín gbogbo tẹ́ ẹ ní ẹ fi sin ọlọ́run ọba nǹkan ara jihad ní kéèyàn ní n tó ní kó fi sin ọlọ́run ọba fi rán yàn ní múra fi rán yàn ní hajj jihad tí ọlọ́run pè wá sínú wọn kò pè wá sóní jàgídíjàgan tó bá fẹ́ wá lọ hajj 2027 by September 27 in Akoni registration mark close. So if you know you want to go conduct hajj, make hajj mikot
make your registration, show the commitment. Wọ́n ní o kó gbogbo owó wá bó wá fi hàn wípé òun lọ kò sanwó kó tó di wípé ó tún máa late bíi ti last year. Tẹ́ ń pè mí afẹ́ fún Ajimi Court lówó lòun ò fẹ́ ó ní a ti pẹ́. Mo ní kò ń ṣe olójú kòkòrò kò ń ṣe oníjìbìtì ẹ̀ bá gbé billions sílẹ̀ tó bá ti close ó ti close nìyẹn. Nítorí gbogbo àwọn tán bá ń lo àwọn tí tán bá fẹ́ mú lọ wọ́n á ti make sure wípé wọ́n pèsè sílẹ̀ fún wọn. They are organized. Integrity wà, ìbẹ̀rù Ọlọ́run wà, ẹ̀sìn àlàáfíà èyí tó jẹ́ àlàáfíà nínú ẹ̀sìn ni wọ́n embrace, èyí tó tan ìmọ́lẹ̀ àti ìfọ̀kànbalẹ̀ sínú ayé èèyàn ni wọ́n embrace. Wàdé ẹ̀ṣẹ̀ àjẹ́ àti múrẹ̀ lọ́nà tó fi máa ṣe ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run. Umura December, October, Umura Ramadan, jẹ́ àjọlọ jọ́sìn fọ́lọ́run ọba. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ ráyè yín tàbá ẹ̀ ẹ̀yin àfa oníná ìsọnù. Ṣé rí ibi tí náà ìsọnù yín? Ṣé rí gbogbo nǹkan tẹ́ ń sọ pé gbogbo nǹkan ilẹ̀ Yorùbá fake? Ṣé rí ibi tẹ́ jẹ́ kó ba ayé ọmọ ọlọ́mọ jẹ́ débẹ̀ yìí? Kì í wá ṣáyé ọmọ yẹn nìkan kọ́ ló bàjẹ́ o, ó tún wá ba ayé àwọn òbí ẹ̀ jẹ́. Ṣùgbọ́n tó bá jẹ́ àṣà aláṣà, tó bá jẹ́ ìṣe oníṣe, ẹ gbé sórí bí ẹrù ni, ẹ sọ̀rọ̀ ayín dolórí burúkú sórí ẹ̀. Ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe yàngàyàngà káàkiri lórí àṣà aláṣà. Ẹ gbà kan ní ìkan gbọ́ ju ìkan tara yín lọ. Ẹ rí pé wèrè gidi ni. Ẹ rí pé làákàyè yín sọnù. Àwọn bàbá tiwa tó bá ṣe bí eléyìí ni wọ́n ṣe polówó ẹ̀sìn Islam fún wọn ni. Kò sí anybody tó máa ṣe ẹ̀sìn Islam. Tó bá jẹ́ jàgídíjàgan náà fi kó ẹ̀sìn Islam wọlé Yorùbá ni wọn ò ní ṣe ẹ̀sìn yìí rárá. Ṣùgbọ́n tó bá yẹ pé àwọn bàbá wa náà tún wá mọ túmọ̀ ẹ̀kọ́ tó wà nínú Kùránù ni mo gbàgbọ́ pé àwọn bàbá wa ò lè ṣe torí ọmọlúàbí ni wá, ọmọlúàbí náà dẹ̀ mọ̀ wá sí. Ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ẹranko má ṣe lóògùn ẹ. Tọmọdé bá pe kú wá dájọ́ ọjọ́ tó bá ti pààrọ̀ gidi bàbá wọn ló máa gbé wálé á gbé wálé wá ká òbí ẹ̀ mọ́lé ni. According to nǹkan tí mo gbọ́ ọmọ yẹn báyìí wọ́n sọ pé ọmọ yẹn kú ọ̀pọ̀ǹdì yóò gbogbo nǹkan tí wọ́n ṣe fún wọn lọ́mọ yẹn kú bí mo ṣe gbọ́. Kéèyàn bímọ gan èèyàn tó lóyún kó lóyún kó bímọ lọ́jọ́ yẹn kọ́mọ yẹn kú á mọ̀ bó ṣe rí lára kan tó máa sọ pé ọmọ tó ti ga tó yẹn. Kan tó máa sọ pé ọmọ tó ti ga tó yẹn. Bàbá àfà Ìlọrin tó sọ̀rọ̀ wípé kí náà ń pè lólòlù Mufti Ìwó Rashidi tó bá ti dọdún tó ń bọ̀ ẹ kó àwọn ìyàwó yín gbogbo wọn ẹ bá dégún lé wọn lórí kéégún jẹ́ méjì ẹ kó àwọn ìyàwó yín àwọn ọmọ yín obìnrin ẹ kó wọn kàn lọ́jọ́ pàdé olóòlù. Ẹ̀yin ọmọ àlè burúkú Mufti Ìwó ìwọ tó wá láti Kogi State, ìwọ tó jẹ́ ọmọ Ẹ̀gbìrà tó fẹ́ máa pàṣẹ lé wa lórí, tó sọ àwọn ọmọ Ìwó dàdìdìrìn táwọn náà ò ní làákàyè torí ọba tẹ́ fi síbẹ̀. Future yín ò jọ lójú, ẹ̀yin fún ara yín gan ọjọ́ ọ̀la yín gan ò ní ìtumọ̀ sí yín. Wọ́n tún ti ń bá yín pinlẹ̀ Ìlọrin, wọ́n tún ti ń bá yín pinlẹ̀ bí ìwà ṣe padà bí Ìlọrin tó jẹ́ pé ẹ̀ mà la máa control yín ẹ̀yin dìdìrìn. Ṣùgbọ́n àfi sùúrù bọ̀tà àwọn ọmọ Ìwó kan náà tó dákẹ́ a rí wípé dídákẹ́ yẹn náà ó mú nǹkan dání. Àfà Ìlọrin tá a bá wo kulẹ̀kulẹ̀ báyìí ó lè jọmọ Yorùbá nínú kó wá látàwọn ibì kan ní Katsina àbí Kano wàá ṣàwá láti nọ́ọ̀tì ọ̀ Senegal ibẹ̀ náà ti ń wá torí àwọn ọmọ ọkọ Yorùbá tó jẹ́ Muslim kò dá ìgbà tán bá sọ fún yín ipe Muslim ni wọ́n tẹ́yìn gan ti mọ̀ ipò ọmọ ọkọ Yorùbá ni wọ́n. Ẹ̀yin ọmọ àlè, ẹ̀yin ọmọ àlè, mo rí báwọn àfáà yẹn ṣe ń pe gọ́fìmẹ̀ntì bóyá Ṣèyí Mákindé á stop ẹ̀ nígbà tán bí Ṣèyí Mákindé dá nǹkan tán ti ń ṣe kí ìyá Ṣèyí Mákindé tó dáyé tí Ṣèyí Mákindé ti gbọ́ oríṣiríṣi ìtàn nípa ẹ̀ àwọn láwá stop ẹ̀. Ọba Ládọjà ṣé Ọba Ládọjà láwá stop ẹ̀ ni torí kò yé mi. Ókè ọmọ yìí báyìí wọ́n sọ pé apọ̀ olóòlù nìkan ló yà. Mo wá ń wo àwọn lórí burúkú wèrè kan tó ń sọ̀rọ̀ pé ẹ tọmọ yẹn gan bá tẹ̀ fẹ́ kú àwọn wọn á pa torí kan lè sọ pé ìṣẹ̀ṣe rí ẹ rí pé ti ya wèrè. Nǹkan tí wọ́n ti ń ṣe kí kan tó bí ìyá yín, nǹkan tó ti ń ṣe kan tó bí bàbá yín
tó ń dẹ̀ ti mọ rìsọ́ọ̀tì ẹ̀ ṣé wọ́n tó ń bá mọ nǹkan tó máa ṣẹlẹ̀ tán bá ṣe ṣé wọ́n á ṣàìdé sọ pé kán stop kóbìnrin má máa rí ṣé wọ́n á stop ẹ̀ pé kí obìnrin má máa rí tán bá ti sọ nǹkan nípa ilẹ̀ Yorùbá ẹ̀ máa sọ pé Yorùbá level irọ́ ni mo dẹ̀ ṣíwọ̀n àwọn nǹkan tí wọ́n ní làákàyè ogun tó dé bá wa ní nǹkan bíi May June yìí May and June yìí kì í ṣe nǹkan kékeré let me say from April tó ṣẹlẹ̀ láti April títí da June July yìí kì í ṣe nǹkan kékeré ló ṣẹlẹ̀ sí wa àwa tá à níbọn àwa tá à ládàá àwa tá à ní ìkankan ìjà ogun kankan àwa tá à ní ìjà ogun kankan táwọn tó ní nǹkan ìjà ogun oríṣiríṣi nǹkan ìjà ogun tó ń dẹ̀ fèsì wa tí Olódùmarè dẹ̀ bá wa borí wọn ẹ wá ní kò sáwọn alálẹ̀ ẹ wá ní ilẹ̀ yìí ń ṣe lẹ́lẹ́bọ ẹ wá ní kì í ṣe ẹbọ náà fi pèsè ilẹ̀ yìí àwọn olórí burúkú kan tó wá ń sọ̀rọ̀ pé ẹ ṣe bí a sọ wípé Islam ló ń gérí Islam ló ń pààyàn ṣé òrìṣà ò kì í mu ẹ̀jẹ̀ báyìí ó kọjá yìí ẹni àfojúdi ló pa á kó má bàa máa pàwá obìnrin ló ṣe kì wá nílọ̀ pé ká má máa yọjú ẹ̀yin olórí burúkú kó má bàa máa ní nǹkan kan ṣe pẹ̀lú àwa obìnrin kó lè dáàbò bo ẹ̀mí wa ló ṣe ń kì wá nílọ̀ pé ká má yọjú síta òun ló lọ ṣàfojúdi òun ló lọ ṣe àfọwọ́fà òun ló lọ pa ara ẹ̀ kò séèyàn kankan tó pa á kì í ṣòrìṣà ló pa á òun ló pa ara ẹ̀ fúnra ara ẹ̀ torí wọ́n ń sọ má yá ní fọ́tò obìnrin ẹ má wò ẹ má ṣe fídíò olóòlù ṣùgbọ́n ẹ kọ̀ ẹ gbọ́ ó ṣẹlẹ̀ tán àwọn kan wá ń sọ̀sọ̀kúsọ pé ṣe bá sọ pé òòṣà ò kì í pààyàn òòṣà ò kì í pààyàn ìwọ fúnra ara ẹni má fọwọ́ fa èèwọ̀ bí àwọn èèyàn míì dẹ̀ ṣe tún máa ń fọwọ́ fa èèwọ̀ sínú ayé wọn títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí òòṣà ò kì í pààyàn á kì ẹ́ nílọ̀ á kì ẹ́ nílọ̀ á ti sọ nǹkan tó lè ṣẹlẹ̀ sí yín wọ́n kí ẹ̀ fún wa àwa là kí ẹ̀ fún wọn kí ó tó di pé ẹ̀sìn dọpọlọ wa rú kẹ́sì tó tọ̀nù gbogbo sísítẹ́ẹ̀mù wa down àwọn bàbá wa wọ́n ń ṣe ẹ̀sìn ṣùgbọ́n wọ́n kí ẹ̀ fún àwọn òrìṣà wọn ò dẹ̀ kí ẹ̀ pé wọ́n ń ṣe ẹ̀sìn míì wọ́n ń dáàbò bò wọ́n wọ́n ní respect fáwọn alálẹ̀ tán bá wọ́n dẹ̀ ń dáàbò bò wọ́n ṣùgbọ́n ẹ̀yin kọ́ àwa ìkílókù a bẹ̀rẹ̀ sí ní fi àwọn òrìṣà yẹn ń ṣe ẹ̀sìn síbẹ̀ tó bá le tán wọ́n á tún dúró ẹ wá ní wọn lójú àánú wọn ò tún ní wo gbogbo nǹkan tá a ṣe yẹn tó bá le tán wọ́n á tún dúró tì wá náà ni ẹ̀yin ọmọ àlè àwọn ọmọ ìrankíran tó bá ti dọdún tó ń bọ̀ mufti kó gbogbo àwọn ìyàwó tó bá ti ní àwọn ọmọ ẹ̀ obìnrin páàkì wọn gbégún dé wọn lórí gbégún lé ìyàwó ẹ̀ lórí ó ti yẹ ẹbẹ yẹn mufti kéégún wá da méjì káwé tó lágbára jù nínú wọn kéégún lórí àwọn ọmọ ẹ̀ ìwọ tó wá láti Kogi State tó wá fẹ́ máa dalẹ̀ wa rú tó wá láti Kogi State tó fẹ́ máa dalẹ̀ wa rú Olódùmarè á mú ẹ lójijì ni ò ní rójú ráyè dalẹ̀ wa rú mufti ò ní rójú ráyè dalẹ̀ wa rú gbogbo ẹ̀yin àfà tẹ́ bá ti sọ wípé ẹ fẹ́ múlẹ̀ káàárọ̀ òjíire ẹ fẹ́ dojú ẹ̀ rú Olódùmarè àwọn tó nílé ayé àwọn tó nílẹ̀ wọ́n á bá wa mú yín lójijì ni wọ́n á mú yín lọ lójijì ni gbogbo ogun tó ṣẹlẹ̀ sí wa tó jà wá àárò lórí ẹ̀sìn kankan olórí ẹ̀sìn Christian wo la rí tó bọ́ síta tó lòun fẹ́ jà fún wa olórí ẹ̀sìn Muslim wo la rí tó bọ́ síta tó lòun fẹ́ jà fún wa kò sí èèyàn kankan àwọn tá à ń ṣẹ́ èpè fún iná náà padà dìde tán jà fún wa ẹ rí pọ́pọ́lọ èèyàn mi ò pé ọmọ àlè pọ̀ sẹ̀ a ní ọmọ àlè pọ̀ nílẹ̀ káàárọ̀ òjíire ìjọba sì máa gbá wa wá DNA test ọ̀fẹ́ tá a máa ṣe foníkálukú tá a lè mọ ìdílé tó ní kálukú ti wá
àwọn olórí burúkú somebody wọ́n ìwọ tó bá ní ìdí oògùn ọ̀sà oògùn rheumatism oògùn diabetes oògùn fibroid oògùn kidney glaucoma oògùn cataract ìwọ kan mẹ́sẹ̀gì mi oògùn ẹni nǹkan tó bá ṣàtúnṣe lágbára mẹ́sẹ̀gì ọgbọ́n fẹ́ ọ fẹ́ ṣe àyẹ̀wò ìwọ kò jẹ́ kí n mọ̀ ọ̀ bóyá o fẹ́ ra mọ́tò free accident tó kó wá láti overseas ni any model any product ẹ kò jẹ́ kí n mọ̀ ọ̀ ẹ fẹ́ ra kíní engine tó fi ń ṣe bottle water pure water ẹ mẹ́sẹ̀gì mi àbí ẹ fẹ́ ra granite ẹ fẹ́ ra iyanrìn ẹ fẹ́ ra òkúta ẹ jẹ́ kí n mọ̀ àbí ẹ fẹ́ ra ilẹ̀ ẹ dẹ̀ fẹ́ ra ilé ẹ jẹ́ kí n mọ̀ àbí ẹ ní ìdá àwọn iná tó ń kó wá láti overseas àwọn iná tó make sense ni o tó dẹ̀ wà fashionized gan ẹ kàn jẹ́ kí n mọ̀ ẹ ṣé gan.